ẹ̀kọ́ ọ̀lẹ́ akọ́ àtàrọ̀ mo ní ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè yín àbí ẹ sinmi ó tójọ́ mẹ́ta péèjì tí wọ́n ti ń kọ̀kọ́ kúkọ ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o ẹ rí i pé jẹ́jẹ́ la jókòó wa wò ń déédéé sọ̀rọ̀ o àmọ́ tẹ́ bá ti gbé wèrè wá ẹ máa bá wèrè ńlẹ̀ o ẹ pọn bàbá tiyín náà wà lọ́wọ́ wa o kì í ṣe bá a ṣe fẹ́ pọn bàbá yín lẹ̀ o tí wọ́n kan bá wá lọ sọ pé o fẹ́ tàbùkù bá ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ pàápàá lórí pé wọ́n dìbò wọn ò dìbò ìbò tí wọ́n dì lọ́ṣun kí ló fi kan bàbá ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n pè wọ́n sí wàásì wọ́n fún wọn tọ́pìkì wọ́n dẹ̀ sọ ohun tí wọ́n rí ìwọ kan wá lọ sí péèjì kí lorúkọ péèjì náà jẹ́ kí n wá péèjì náà jáde torí pé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè o gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ súnmọ́ wọn ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè o ẹ kìlọ̀ fún wọn o àwo ò ní dákẹ́ o ẹ dẹ̀ ti mọ̀ pé tiwa ló máa ń le o mo fẹ́ wá péèjì mo fẹ́ wo orúkọ péèjì náà ni o torí tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín yóò sú yín o ìgbà ńlẹ́ máa wá ní kàbí sanra wọ́n tún ti bẹ̀rẹ̀ kinní kan wọ́n tún ti bẹ̀rẹ̀ àáfẹ́ pọn bàbá yín o ẹ̀yin náà mọ́ pa wa náà lójú tì o bó tẹ̀ jẹ́ pé akéwògbò lóòlù náà àwọn náà sọ péèjì yẹn rèé ẹ ti rí ohun tọ́kọ síbẹ̀ tọ́líà Ògbómọ̀ṣọ́ olórí burúkú ti fi tiẹ̀ kó bá APC ní Ọ̀ṣun pẹ̀lú wáàsí wèrè ẹ ti rí ẹ wo péèjì náà ẹni tó ní péèjì yìí kò ní sọ pé òun ò rí o kó tó approve ẹ o His Imperial Majesty Ọláoyè Olúfẹ́mi Gandhi Orúmọgẹ̀gẹ̀ orúkọ péèjì yẹn nìyẹn o ẹni tó ní péèjì yìí kò ní sọ pé òun ò rí o ẹ ti rí kò ní sọ pé òun ò rí o ẹ kìlọ̀ fún wọn o ó tójọ́ mẹ́ta ara tù wọ́n díẹ̀ o ṣé ẹ ti rí péèjì wọn ara tù wọ́n díẹ̀ ó tójọ́ mẹ́ta o kódà ilé bọ́ọ̀lù mo ti rí ń sì mo wá ní kí n sáré ṣe live gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn tẹ́ ẹ dẹ̀ mọ péèjì yìí dáadáa ẹ kìlọ̀ fún wọn o ìgbà yẹn lẹ máa dé lẹ máa ní Kàbísànrá tún dé o ó ní tọ́ílíà Ògbómọ̀ṣọ́ olórí burúkú ti fi tiẹ̀ kó bá APC ní Ọ̀ṣun pẹ̀lú wáàsí wèrè ẹni tó post kìíní yẹn ọmọ ọlá ló pe rẹ̀ mo ti lọ wo péjì ẹ̀ mo rí i pé kò wà relevant àmọ́ ẹni tó ní péjì yìí èmi ò rò pé ó yẹ kó ẹni tó ní péjì mi rò pé ó yẹ kó approve irú nǹkan báyìí nígbà tó dẹ̀ ti approve tó ti post ẹ̀ síbẹ̀ ẹni tó ní péjì ó yẹ kó delete immediately tó bá jẹ́ pé lóòótọ́ ẹnìyẹn ń wá àlàáfíà o tó bá jẹ́ pé ẹnìyẹn ń wá àlàáfíà lóòótọ́ o ó yẹ kẹ́nìyẹn delete ẹ o because àwa ń sọ ní ìsìn sọ̀rọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè Kàbísànrá yẹn ó bàjẹ́ kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tí ó lè bú ẹ ti rí gbogbo ilẹ̀ ń rí yìí o ẹ ti rí ẹ wo orúkọ péèjì yẹn o kán má fi kó bá bàbá oníbàbá o kán má fi kó bá bàbá oníbàbá o ẹ̀yin tẹ́ ẹni péèjì yìí mo bẹ̀ yín nítorí tọlọ́run ìsídà kan delete ẹ̀ àbí kọ́tì ẹ̀ delete ẹ̀ lẹ́ẹ̀kan náà à ń wọ̀nù ní ìsinyìí tá a bá sì rí kíní ìdí ọ̀la à á sọ̀rọ̀ síbi tí ó yẹ ká sọ̀rọ̀ sí yóò sì dùn yín because gbogbo wa la sọ pé peace là ń wá gbogbo wa dẹ̀ sinmi lẹ́nu ọjọ́ mẹ́ta yà á sọ anything oníkálukú wa jókòó ẹ̀ à ń balẹ̀ ayé wa lọ kí ni ìbò tọ̀ṣún fi kan ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n kan wá lọ ń kọ ẹ ti rí péèjì yẹn His Imperial Majesty ẹ ti rí ibẹ̀ ni wọ́n kọ sí o ọmọ ọlá lẹni tó kọ kíní yẹn ọmọ ọlá ló ń jẹ́ o torí pé táwa bá bẹ̀rẹ̀ ní ìsìn àtúwá wọ̀nù yín ní ìsìn yóò tá a bá bẹ̀rẹ̀ kẹ má sọ wípé Kàbísànrá yẹn tí ẹ pọ̀ àwọn ọmọ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tí wọ́n pọ̀ wọ́n ṣe burú báyìí ẹ ti rí ẹ bá wa kìlọ̀ fún wọn ìzídà kí ẹ delete ẹ ẹni tó bá ní péèjì yẹn tàbí tó ń control péèjì yẹn
tó bá jẹ́ lóòótọ́ lẹ̀ ń fà láàfíà o ẹ delete ẹ o ẹ ti rí ìsídàkẹ́ ẹ delete ẹ ìsídàkẹ́ ẹ delete ẹ ní ìsinsìnyí ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run àwọn ò fẹ́ wàhálà o àwọn ò dẹ̀ fẹ́ jà àwọn ò fẹ́ ìsọ̀rọ̀ sí torí pé ẹni tó bá lágbà ńlé kò ní bẹ lọ́hùn pé kóun ó yẹpẹrẹ àgbàlagbà àmọ́ tí àwọn ọmọ àgbàlagbà náà tán bá ti ní làákàyè á yẹpẹrẹ bàbá wọn o ẹ ti rí péèjì tí wọ́n post ẹ̀ sí rèé o àwa eléyìí akọ̀wé á fi ṣèkìlọ̀ ní o bó tiẹ̀ jẹ́ pé a ti rí akéwúgbàgbó a rí ẹnìkan náà akéwúgbó lóòlù ó ní Yorùbá ti wake up against alákatakítí Ọlọ́run má jẹ́ ká pe alákòóbá sí wáàsí olóṣèlú tó ń kó wọn mọ́ra Ọ̀yọ́ ló wà God bless Adeleke and Ambo ẹnìyẹn kọ síbẹ̀ but mi kò sí tó kàn mí pẹ̀lú ẹnìyẹn ó ti yé a mọ̀ pé in tó ń ṣe yẹn ni wípé ìrìn àjò pé kó di ìmọ̀ọ́mù tí ò rí mọ̀ọ́mù jẹ ló ń ka ala ó ti yé so a lè irú àwọn yẹn a gbọ́dọ̀ máa ríru wọn ká máa wá bínú pé wọ́n ń tara so téèyàn bá rí bọ́n ṣe ń rí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú wípé wọ́n ń pè wọ́n wá síbi ó ń dùn wọ́n rò pé wọ́n ní champion tẹ́lẹ̀ ni ó ti yé tẹ bá wá rí Akéwúgbó lóòlù gan tẹ wá rí ẹnìkan tó ń pè rẹ̀ ní Akéwúgbó lóòlù àbí anything tẹ wá rí tí inú ń bí lórí ọ̀rọ̀ mọ́mọ́ àbí tẹ́ rí tó ń kọ̀ǹkan àbí tó ń pòwe mọ́mọ́ àwọn ò lè bínú because ohun tí ó jábọ́ lọ́wọ́ wọn pọ̀ ju pé kí wọ́n má tara lọ wọ́n má tara àtàyàmọ̀ lè kíyàmọ̀ tì ní so a lè torí ìyẹn ká fi bínú àmọ́ gbogbo ẹni tó bá lóun wà láàfíà nínú ìlú ẹ̀ kódà mo rí ìkànnù wọn Jamiu Ọládayọ̀ AB Yusuf òǹrè Jamiu Ọládayọ̀ AB Yusuf ẹ ti rí ó ní you actually spoke my thinking so definitely Jamiu Ọládayọ̀ máa mọ̀ ń pa kínní Jamiu Ọládayọ̀ AB Yusuf èyí tí àbúrò rẹ̀ Roko tó pọ̀ ń sá kiri lórí wípé ó pè mọ́mù ní báńdíìtì tán ní kó wá lọ wí tiẹ̀ lé ẹjọ́ tó ń sá kiri tó ń parọ́ pé ara òun ò yá nǹkan kan ṣe òun so ẹ̀gbọ́n rẹ̀ òun ló kọ kínní sí under comment section wọn o comment section eléyìí kẹ́ lè mọ àwọn tí wọ́n ń da ìlú rú o òun rèé o ohun tí wọ́n kọ síbẹ̀ rèé o ẹjọ́ ẹ má bínú o torí ilé bọ́ọ̀lù mo wà mò ń wo bọ́ọ̀lù lọ́wọ́ mò ń wo bọ́ọ̀lù Arsenal lọ́wọ́ ni mo rí kinní yẹn mo wá rò pé kí n tó délé mo lè ti gbàgbé kí n sáré ṣe live òun rèé ohun tó kọ síbẹ̀ rèé Tọ́lá Ògbómọ̀ṣọ́ olórí burúkú ti fi tiẹ̀ kó bá APC ní Ọ̀ṣun pẹ̀lú wáàsí wèrè ẹ ti rí now àbúrò ẹ̀gbọ́n Roko tó pọ̀ orúkọ ẹ̀ ní Jamiu Ọládayọ̀ AB Yusuf ó wá kọ síbẹ̀ pé you actually spoke my thinking ló kọ sábẹ́ comment section yẹn ó túmọ̀ sí pé wọ́n jọ mọ̀ ń pa ọ̀rọ̀ yẹn nìyẹn ó ti yé àwákọ̀ máa bẹ̀ yín gbogbo àwọn tó bá ní péèjì àbẹ́yìn tẹ́ ẹ bá súnmọ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ péèjì yẹn His Imperial Majesty Ọláoyè Olúfẹ́mi Gandhi Orúmọgẹ̀gẹ̀ third òun lórúkọ péèjì yẹn òun lélẹ́yìn àwa tá a bá súnmọ́ péèjì yẹn àbáwa tá a bá ń control péèjì yẹn àbáwa tá a bá wẹ̀ pẹ̀lú péèjì yẹn àbáwa tá a jẹ́ admin péèjì yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa delete kinní yìí nítorí tọlọ́hun ṣé mọ̀ pé à ń bẹ̀ yín ni o ẹ bá wa delete ẹ̀ nítorí tọlọ́hun a fẹ́ wàhálà a fẹ́ jà a fẹ́ bú èè sọ̀rọ̀ sí a sì fẹ́ èébú ẹ máa gbọ́ a fẹ́ bú yàn a fẹ́ sọ̀rọ̀ sí yàn a sì fẹ́ bá yàn kankan jà mọ́ ó ti yé ọ̀rẹ́ ni gbogbo wa ń ṣe o kódà gbogbo àìmọye àwọn tó jẹ́ blogger tó jẹ́ pé wọ́n wà ní igun bàbá wa ọba Gandhi Afọlábí Omege kábíyèsí tó dẹ̀ wà káàkiri tá a ti jọ ń ṣọ̀rẹ́ tá a ti jọ ń ṣe tá a ti jọ ń sọ̀rọ̀ dáadáa tọ́rọ̀ wa ti múnádóko ẹ jọ̀ọ́ àwọn tó bá wà ní péèjì tí wọ́n jẹ́ admin péèjì yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún wọn kí wọ́n delete ẹ̀ orúkọ ẹni tó post ẹ̀ ní Ọmọọlá kò síbẹ̀ nìyẹn ṣe lè hide kíní ẹ̀ tó kò síbẹ̀ nìyẹn ṣe lè hide kíní ẹ̀ tó admin máa mọ̀ o admin tó approve kíní máa mọ̀ o
ẹ bá wa sọ fún wọn kí wọ́n delete ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run mi ò lè sọ o àwọn other page lè post ẹ o àmọ́ tó ti tálì mọ́ ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí tó ti jẹ́ abẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́ni yẹn ti post ẹ ẹ sọ fẹ́ nìyẹn kó delete ẹ. Àwọn ò fẹ́ wàhálà ẹ kò sọ fẹ́ nìyẹn kó delete ẹ. Ẹ ti rí ẹ sọ fẹ́ nìyẹn kó ṣe kí ni o kó delete ẹ tí ò bá ń fẹ́ wàhálà. Torí ń bá ẹ ó ní nísìn ọ̀rọ̀ kù tó pọ̀ ń sá kiri nísìn lórí pé ó pe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ní bandit tán ní kó wá wí tiẹ̀ ó ń sá kiri kò tí ó ń sá lọ kò sí bó ṣe lè sá tó yóò padà bá ìyá ẹ yóò padà bá o. Now ẹ̀gbọ́n ọ̀rọ̀ kù tó pọ̀ Jamiu Ọládayọ̀ AB Yusuf ẹ ti rí ó wá kọ sí under comment section yẹn pé you actually spoke my thinking. Ó túmọ̀ sí pé Jamiu Ọládayọ̀ AB Yusuf náà mọ̀ ń pa ohun tó post sí under page His Imperial Majesty Ọláoyè Olúfẹ́mi Gandhi Ògúnmọ́gẹ́gẹ́ kẹta page yẹn under page yẹn ni mi mẹ́ni tó create page yẹn o mi mẹ́ni tó create ẹ̀ but ṣe ti rí under ẹ̀ ni o. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ kò bá wa sọ fẹ́ nìyẹn kí wọ́n delete ẹ̀ kí wọ́n ṣe kí ni kí wọ́n delete ẹ̀. Àlàáfíà là ń fẹ́ lẹ́ni tó bá sì ń fẹ́ àlàáfíà nínú ìlú kò sí bí èèyàn ṣe lè sọ pé inú òun ń rọ̀ tó kò sí bí èèyàn ṣe lè sọ pé inú òun rọ̀ tó kó wá rírú eléyìí kínú má bí o ẹ gbàgbé o tó jẹ́ fáǹsì ẹ kó wá rírú eléyìí kínú má bí ẹ inú á bí ẹ o. Èèyàn náà dẹ̀ fìbínú jáde sọ̀rọ̀ o. Ẹ má jẹ́ kí a tún dá wàhálà lẹ̀. Ohun tó bá ń dùn yín ẹ gbé lọ sílé ẹjọ́. Ohun tó bá ń ka yín lára ẹ gbé lọ sílé ẹjọ́. Ó sàn ju pé kẹ́ wá sórí page kẹ́ máa wá kọ̀kọ́ kúkọ nípa ẹni ẹlẹ́ni. Ọ̀rọ̀ kù tó pọ̀ ń sá kiri o. Gbogbo àwọn tí wọ́n ti gbàgbé ìpẹ̀jọ́ gbogbo wọn náà mọ ohun tójú wọn rí o. Àwa tí wọ́n wá ní ká dákẹ́ gbogbo wa dákẹ́ ni o kò sẹ́ni bọ́dì tó sọ̀rọ̀ nu wa o. Àmọ́ tá a bá wá ń rí irú nǹkan báyìí ẹ lè expect ká rí irú nǹkan báyìí ká má sọ̀rọ̀ o. Tá a dẹ̀ rí under page ibi tó wà o. Tá a rí under page ibi tí ọ̀rọ̀ yìí wà tẹ́ wá expect wa pé ká má jáde ká sọ̀rọ̀ kò ní le o kò ní rí bẹ́ẹ̀ o. Ìbò Ọ̀ṣun bọ́lọ̀ ti fẹ́ kó rí lórí o ìmọ̀ọ́mù ṣe wáàsí tí wọ́n ní. Gbogbo àwa tá a dẹ̀ tẹ́ẹ̀dẹ̀ sọ pé àjọmọ̀ mọ́ọ̀mù yìí kò sí kankan tí ó sọ̀pọ́ọ̀tì Sẹ́nitọ̀ Adélékè o kò sí. Gbogbo àwa tá a jẹ́ fans tá a wà ìta gbogbo àwa yìí kò sí kankan tí ó sọ̀pọ́ọ̀tì Adélékè nínú gbogbo wa. Gbogbo wa tẹ́ ẹ bá lọ wo péèjì wa ohun tẹ́ ẹ máa bá ń bẹ̀ nìyẹn. So báwo lẹ ṣe máa wá wèé pé èèyàn lọ ṣe wáàsí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ta ni ò lè pèèyàn fún wáàsí? Anybody ló lè pèèyàn fún wáàsí ó depend lórí tọ́pìkì tí wọ́n bá fẹ́ nìyẹn. Beside kì í ṣe ẹni tó jáde fún APC kì í ṣe nìyẹn ló pe ìmọ̀ọ́mù fún wáàsí. Àwọn society ni wọ́n pe ìmọ̀ọ́mù fún wáàsí. Ó dẹ̀ ní ohun tó ń sọ ń bẹ̀ ó dẹ̀ ní ohun tó bá dé ó dẹ̀ ní tọ́pìkì tí wọ́n treat ń bẹ̀. So kí ló dé tí ìwọ kan máa wá tí ìwọ kan tó pe rẹ ní ọmọ ọlá tàbí kí n pè é lọ́mọ olórí ibú torí ìwọ ò lè jọ́mọ ọlá kó wá sọ pé tọ́lẹ́ẹ̀t Ògbómọ̀ṣọ́ olórí burúkú ti fi tiẹ̀ kó bá APC ní Ọ̀ṣun pẹ̀lú wáàsí wèrè. Ṣé Muslim ló wá pọ̀ jù ní Ọ̀ṣun báyìí? Bàbá wa Délékè gan fúnra wọn ọ̀jẹ́ sọ pé kìrìsìtẹ́nì ló dìbò fáwọn. Wọ́n mọ̀ pé both Christian Muslim oníṣẹ̀ṣe náà jọ dìbò fún wọn. Ibo ni wọ́n wá ti lórí burúkú tó nǹkan sórí page láfta tí mọ́mù ti wá padà tán tún ti ṣàlàyé ohun tí wọ́n sọ ń bẹ̀. Ẹ sọ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o péèjì tí wọ́n ń post ẹ̀ sí yìí làwa ń sọ kò sí tẹ́rí ẹni yìí tó bá ó dá post ẹ̀ kákọ̀dárí kò kàn wá ó ti yé kákọ̀dárí ohun tó kọ yẹn kákọ̀ rí pé ó kọ̀ nǹkan báyìí sí orí kò kàn wá àmọ́ under page tó post ẹ̀ sí ló kan àwa o under page tó post ẹ̀ sí ló kan àwa la ṣe ń bẹ̀ yín ní ìsìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ admin page yẹn
ẹ pè wọ́n, ẹ súnmọ́ wọn, ẹ delete ẹ, ẹ dẹ̀ sọ fún wọn kó má post irú ẹ̀ mọ́, torí pé àlàáfíà làwa ń wá, àwọn ò fẹ́ jà. Gbogbo àwọn bàbá wa ni wọ́n, gbogbo àwọn èèyàn wa ni wọ́n. Àfi ẹni tó bá sọ pé òun ò fẹ́, òun ò kà wá kún èèyàn tiẹ̀, àbí tó dẹ̀ wò wá níwò pé à ń ṣe ọmọ fóun, bí irú Akéwùgbò lóòlù ní ìsìn. Ṣe mọ̀ pé irú àwọn yẹn wọn ò bìlífù pé mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ jẹ́ àbúrò sáwọn, òun ló ń jẹ́ kí wọ́n máa tàbùkù wọn ní gbogbo ìgbà. But a lè bínú náà, ó ti yé. But kí wá ní àǹfààní ibi tí wọ́n post ẹ̀ sí yìí? Ibẹ̀ yẹn gangan lèmi wá fight fún o. His Imperial Majesty. Mo dẹ̀ mọ̀ pé bàbá wa Ọba Ghandi ò mọ̀ sí eléyìí. Ẹni tó create page yìí, òun ló mọ rísì tó fi create ẹ̀. Bàbá wa Ọba Ghandi ò mọ̀ sí. Ó ti yé. Àwọn tí wọ́n ń fà láàfíà nílùú ìlú wọn ò mọ̀ sí. Àìmọye àwọn bloggers tí wọ́n jẹ́ olóríire bloggers tá a ti jọ ń sọ̀rọ̀ tí wọ́n gbogbo nǹkan báyìí tó máa bí wọ́n nú. Ó ti yé. Àfi àwọn tó bá jẹ́ pé aláburú ẹ̀dá ló máa tún kù tó máa ní pé eléyìí tóun ṣe yìí ó dáa, àbí tó máa support ntẹ́ni yìí ṣe. Irú àwọn aláburú bẹ́ẹ̀, irú wọn ni Jamiu Ọládayọ̀ AB Yusuf tó kọ pé you actually spoke my thinking. So ohun tóun náà fẹ́ sọ tẹ́lẹ̀ náà nìyẹn. So Ọlọ́run á gbà fún wa, Ọlọ́run ní dojú àdúrà tiwa pẹ̀lú ògo tọlọ́run. Ní rí láburú láṣẹ Ọlọ́run. Ìmọ̀ọ́mọ̀ àgbà Ògbómọ̀ṣọ́ kò ní ṣàlàáfíà yín, kò sì ní ṣàlàáfíà bàbá Ọba Ghandi Afọlábí Ògbómọ̀gẹ̀gẹ̀ kábíyèsí. Ìlú Ògbómọ̀ṣọ́ yóò máa dùn ní, kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àwọn tí wọ́n bá náà wọ́n fẹ́ ba ìlú jẹ́, tán fẹ́ ba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́, tí wọ́n náà wọ́n fẹ́ máa tún da omi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ láàmú, Ọlọ́run yóò máa tì wọ́n mọ́lé. Bí wọ́n ti ń sákiri yẹn náà ni wọ́n máa sákiri, wọn ò ní tó gbangba sùn lọ́yẹ́mọ́ lágbára Ọlọ́run. Ọlọ́run sì ní jó bàjẹ́ fẹ́ni kankan wa. Akọni ká sáré ṣe léyìí torí àwa ń wo bọ́ọ̀lù lọ́wọ́ ní àṣẹ parí bọ́ọ̀lù Arsenal. Ó ti yé. Arsenal sì ti tún gba community shield mi. Ó túmọ̀ sí pé Arsenal ló tún máa gba Premier League tó ń bọ̀ yìí. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ni kankan wa. So a ṣẹ̀ṣẹ̀ parí ilé àmọ́ bí mo ṣe rí kíní yẹn ló jẹ́ kí n sáré ṣe live ká fi kìlọ̀ fún wọn. Àmọ́ tí wọn bá wá gbọ́ tó ẹni tó ní péèjì ẹ máa múra o, àwọn ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ni kankan wa lágbára Ọlọ́run. Bàbá wa sẹ́nitọ́ Adeleke lágbára Ọlọ́run, ẹ̀mí wọn tí ó bẹ̀rẹ̀ náà ni ó parẹ́ pẹ̀lú alhamdulillah. Bákan náà gbogbo àwa sọ̀pọ́tà ẹnìkọ̀ọ̀kan wọn, bàbá wa ń bọ̀ náà nǹkan ò ní ṣàlàáfíà wọn o, kò sì ní ṣàlàáfíà bàbá wa tí wọ́n wà ní ADC yẹn náà, gbogbo wọn pátápátá. Èmi àti ẹ lè máa bára wa jà, àwọn ní ìsìn wọn máa parí ìjà láàrin ara wọn. Èyí tó bá yẹ kó fún mínísítà wọn ó fún, èyí tó bá yẹ kó fún ní nǹkan wọn ó fún. So èmi àti ẹ kò ní nǹkan kan tá a fẹ́ gbà. So kọ́lọ́n kó jọ kó má ṣàìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́n má ṣàìdúró tiwa. Tèmi ni wípé ẹ bá wa kìlọ̀ fún wọn. Èyí tàlàáfíà ń jọba yìí ó dáa púpọ̀ jù ká tún máa wá rí right up kọ̀ọ̀kan ní péèjì wọn. Tá a bá ti ń rí àá jáde o, àá jáde o, àá jáde o. Tá a bá sì ti jáde ẹ̀yin náà sì mọ̀. Ìgbà yẹn lẹ́ẹ̀ máa ní Kàbísọ́ra yẹn mo yé tiẹ̀ gan, Kàbísọ́ra yẹn kò ń ṣe gbá. Àwọn ni wọ́n máa ń tọ́ wa o, tán bá sì ti tọ́ wa àwa ti bẹ̀rẹ̀ nìyẹn. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ni kankan wa. Assalamu alaikum.